Ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo tó bá dé kí ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀ ń darapọ̀ mọ́ lórí ìkànnì ẹ bá like comment kẹ́ subscribe kẹ́ share àwọn videos wa kẹ́ bá lè máa jẹ ìgbádùn àwọn kọ́ńtẹ́ǹtì báyìí ẹ wo oríṣiríṣi ọ̀rọ̀ àṣírí ló wà bàbá ìtú àṣírí nípa nǹkan tí President Bola Ahmed Tinubu ṣe fún Aláàfin Ọ̀yọ́ ẹ mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan lọ lórí pé President Bola Ahmed Tinubu gba adé lórí Aláàfin Ọ̀yọ́ ṣé lóòótọ́ ló gba adé lórí Aláàfin Ọ̀yọ́ gbogbo ẹ̀ lẹ́ máa ní àǹfààní láti gbọ́ ẹ máa gbọ́ nǹkan tí bàbá yìí sọ ẹ wò ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ká má fi pejò ká má fi àkókò yìí ká má fi ṣòfò ẹ jẹ́ ká ṣe kí ni ẹ ká sojú abẹ́ ń kó. kókó ń pa sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe pápápá mo fẹ́ sọ nípa ìrìn àjò tó wáyé lánàá níbi tí àwọn Ọ̀yọ́ State Traditional Council tí wọ́n ti lọ ṣàbẹ̀wò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kókó ìdí tí wọ́n fi lọ á sọ ṣùgbọ́n lára ìdí tí wọ́n fi lọ náà ní láti lọ fẹ̀mí ìmoore hàn dúpẹ́ lọ́wọ́ ààrẹ gẹ́gẹ́ bí bàbá ìgbésẹ̀ kíákíá tá ààrẹ gbé lórí àwọn ọmọ tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ Oríire eléyìí ó pẹ̀lú ìdí tí wọ́n fi lọ rèé kí ààrẹ pé ẹ̀lẹ́ ń bẹ̀ ń bọ̀rọ̀ unfortunately Aláàfin ò láǹfààní àti wà ń bẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ tálààfin ò fi lọ bí ìpàdé bàbá Rashidi Ládọjà àwọn ni wọ́n líìdì àwọn orí adé tó kù lọ àti bàbá wo Olúgbọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo nígbàgbọ́ wípé bàbá wa sọ ń wò Ògbómọ̀ṣọ́ wọn ò sí àràǹdì ní ó jẹ́ káwọn lọ bóyá Aláàfin náà dẹ̀ sí àràǹdì ṣùgbọ́n a ní láti reflect lórí àwọn nǹkan kan lórí ọ̀rọ̀ Aláàfin àti Ọ̀yọ́ State Traditional Council báwí àákú báwí ọ̀run là ń lọ ẹ ṣáà mọ̀ gbogbo ìsàníjòbè lẹ́rọ̀ bọ́bá kan tó yára ariwo fi gbalẹ̀ tí fi gboko ńlò kìkì fi kan gbogbo àdúgbò bí gbogbo èèyàn bá ń parọ́ n ò ní parọ́ ó sì yẹ kẹ́ mọ̀ wípé mo kó a mọ́ lápẹ̀rẹ̀ tẹ́ bá wo dáadáa tẹ́ bá sì wo body language Aláàfin eléyìí kì í sọ̀rọ̀ ọjà kì í sọ̀rọ̀ ìfínràn ọ̀rọ̀ kí ni yóò ṣẹlẹ̀ sí Ọ̀yọ́ lọ́la ọ̀rọ̀ kí ni yóò ṣẹlẹ̀ sí Aláàfin lọ́la ní lèmi fẹ́ sọ ẹ bá wo body language Aláàfin ò ní interest láti bá àwọn ọba kọ̀ọ̀kan ṣe ká má sọ pé gbogbo ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ because àwọn ọba kan ń bẹ tí wọ́n jẹ́ loyalist Aláàfin tó jẹ́ pé ibi tẹ́ bá ti rá Aláàfin ẹ rí àwọn ọba yìí ń bẹ kò sí bí yóò ṣe mọ ọkọ ìyàwó ọlọ́dì bí ó ti mọ ní ọmọ akíndèdèrè ó ṣe ń bi òkú ìyá ẹ̀ bó ṣe kọ́ ọmọ kan tọ́ lẹ́nu pàká àwọn gba ọmọ lóòkú ọjọ́ ọgbọ̀n ọmọ lóòkú ọjọ́ ọgbọ̀n kan so ìyẹn túmọ̀ sí wípé kò sí bí ó ṣe burú tó tí kálukú ò ní láwọn èèyàn tí ó fi sọ́dọ̀ rẹ̀ tí kálukú ò ní láwọn olólùfẹ́ rẹ̀ àwọn tí ń jìyàn gbé lólùfẹ́ tiwọn wọn wá lólùfẹ́ tiwọn ni wọ́n rá wọn tí ń tajà fún wọn lówó gọbọi tí wọ́n sì ń rà lọ wọn tìdùnnú wọn fi ń rẹ́rìn lọ báńkì wọ́n gbàgbé pé bàbá tó ta àgbàdo tó rẹ́rìn ọmọ ẹ̀ náà dákọ̀ tí ó sunkún àti pàápàá eégún ọ̀kasẹ̀ ńlẹ̀ ọmọ alágbà ọ̀rà kàrà fi jẹ̀kọ káàkiri ìlú nìsín ọdún eégún ń lọ lọ́wọ́ oṣù keje là á máa ń sọdún eégún lù tiwa náà ó sì ń lọ báyìí ọ̀la wọn ò gbàjà ọ̀la làwọn eégún ńlá ò jáde àwọn èèyàn ti ń pè wọ́n lọ wòran làwa náà ṣe bẹ́ẹ̀ ń gba ta wà ní kékeré àṣà ìdílé àwọn èèyàn kan ni àwa náà lé eégún wa wọ́n ń pè nǹkan mọ́ gbìrì dìdì dẹ́nìdẹ́nà kàn mọ́ tètè bá ń lọ́jà kàn mọ́ lóòlù olóòlù ń ti Ìbàdàn kàn mọ́ lóòlù ń tọ̀dọ̀ wa ó dàbí ẹni pé olùgbòǹdòrò ọwọ́ rẹ̀ ní máa ń fi kàn mọ́ láyé àtijọ́ wọ́n fi ń pè kàn mọ́ lóòlù eégún àgbà ni eégún àdúrà ni kì í ṣe eégún jàgídíjàgan àwọn eégún kan ń bẹ eégún ńlá náà ni wọ́n ṣùgbọ́n wọ́n á máa jantí wọn bí ehoro bí ẹyẹ ehoro ìbà alálàdé ìbà ehoro ìbà alálàdé ìbà ọ̀yá dandan dandan
dandandandandandan ṣèwéré kí n mo fi òun sọ làbò kí n tọ̀ sí èrò ọ̀pọ̀ bíi tẹ̀ẹ̀kan ṣèwéré a ní káwọn mọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí ìtàkùn àgbáyé lórí ìtàkùn ayélujára kẹ́hìn bá sọ pé Mr. Awikonko gan rascal díẹ̀ Mr. Awikonko gan bàjẹ́ díẹ̀ àwọn nǹkan kan ń bẹ tó kò ju ẹnu wa lọ. Well, like I said, mo ní pápápá mo fẹ́ ṣe fẹ́ni púpọ̀ ṣe lẹ́nu wá ọ̀nà pọ̀ lẹ́rùn ọ̀pọ̀lọpọ̀ nǹkan la fẹ́ ṣe but still mi ò ní ṣàì reflect lórí ẹ̀ because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ń gbé pò yẹnu pé àfojúdi láláàfin ṣe táláàfin òfin tẹ̀ láwọn ọba tó kù láti lọ rè ṣe ẹ̀lẹ́mẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣe rí ìṣòro kan bẹ tí ẹ̀dá máa ń ní ẹ̀dákẹ́dá tí bá ti ń jìjà àgbà kò ní rèèyàn bá ṣe kò ní rèèyàn bá rìn torí kálukú ni ọmọ pé bá kú sọ nísìnyí ó lè pòun lòun ó lè pòun tiwa ó lè pòun wà ń bẹ ńgbà tí wọ́n bí wa ṣẹ́ni tí bá ti ń jìjà àgbà kì í ṣe bẹ́ẹ̀ lọ́rẹ̀ẹ́ ńlá fi pé àgbà tó bá kanú kọ́ mọ́ kan lé torí tó bá kanú tó kan lé kò ní rèèyàn bá gbénú ilé ọ̀hún ara ò sì lè dá àràdá àfi tára bá fẹ́ dáràn lókù kò sí bẹ́ẹ̀ èèyàn kó ṣe dálé ayé ara ẹ̀ ṣe kò sí bẹ́ẹ̀ dá kó ṣe dálé ayé ara ẹ̀ gbé bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá ń ṣí program yẹn kò sí bẹ́ẹ̀ yóò ṣe dálé ayé ara ẹ̀ ṣe kò sí bẹ́ẹ̀ yóò ṣe dálé ayé ara ẹ̀ gbé nǹkan tí ò yé Ọ̀yọ́ tí ò yé Aláàfin náà because ní ọdún yìí náà làwọn ọmọ Ọ̀yọ́ sọ wípé k'Aláàfin tiẹ̀ mọ́ lọ sóde kankan kó mọ̀ bá rí embarrassment mọ́ wọn mọ̀ wípé ká déjúmọ́lé nǹkan ni kì í jẹ́ kéèyàn rẹ̀ embarrassment ìmọ̀ àwọn ara ẹni ni kì í jẹ́ kéèyàn rábùkù torí àbùkù níbo ń bá ti jí lójúmọ́ tó ń tọ́jú tó ń tọ́nu tó ń gbé báàgì kọ́pá ẹni tó lówó tàbí lórúkọ lòún máa ń wá káàkiri ó lóun wá ṣàkíyèsí wọn pé àwọn náà yìí dúró deun mọ́ bá rí tó ń bọ̀ wọ́n mọ̀ sá lọ lẹ́lẹ́lẹ́ ni mọ́ bá rò níwájú wọn sáré padà sẹ́yìn mọ́ bá rò lẹ́yìn wọn mọ̀ sá hàn ní fẹ́ jẹ́ kó òun ó lé wọn bá ìkọ̀ọ̀kan nu wọn tí ò bá mojú tí ò mọ́ra tí ò bẹ̀rù ni ìmọ̀ ń kọlù òun tó mọ̀ ń padà kọlù so bu fún mi kí n bu fún ọlọ́pọ̀lọ́ kí lódò ká bọ̀wọ̀ fúnra ẹni kò dín nǹkan kan kù lára ẹni respect is reciprocal ẹni tó bá ní ọ̀wọ̀ àtàpọ́nlé fún ọmọ ẹgbẹ́ irú èèyàn bẹ́ẹ̀ máa ń pẹ́ láwùjọ irú èèyàn bẹ́ẹ̀ máa ń níyì láwùjọ irú èèyàn bẹ́ẹ̀ máa ń dán kú ni so ló fi jẹ́ wípé Bíbélì sọ wípé òun wo agbéraga lókè réré ṣùgbọ́n òun júbà onírẹ̀lẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀kọ́ ńlá rí kọ́ nínú Bíbélì àti nínú Kùránì gbogbo ń tó jẹ́ ìwé mímọ́ so like I said bàbá wa Adéwọ̀lú Ládọjà wọ́n líìdì àwọn ọba tó kù lọ sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ààrẹ tẹ́wọ́ gbà wọ́n bá wọn sọ̀rọ̀ we have our own president torí mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹni tó létí ìgbọ́ àtàyà àgbàṣe nínú àwọn tí ń díje ńgbà náà mo ní Bọ́lá Ahmed Tinubu ni yóò wà approachable yóò ṣe é súnmọ́ because Yorùbá ní ẹni tí ò ṣe é súnmọ́ yóò ṣe é rí sá so now kí ni ìfẹ́ tí àìbáwọn ṣe lọ́yọ̀ọ́ àìbáwọn ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ tẹ́ bá wò dáadáa lẹ́rìí pé Aláàfin ti tó tán yes irin tẹ́rin ẹ̀fọ̀n tẹ́fọ̀n ṣùgbọ́n bí tí wù kó rí ẹnìkan náà ni ó ju ẹnìkan lọ bóyá lọ́jọ́ orí bóyá nípò tá a bá ń sọ pé Ọlọ́run lọ̀gá gbogbo wa oníkẹ̀kẹ́ ọlọ́gá ọlọ́kadà lọ̀gá oníkẹ̀kẹ́ onímọ́tò lọ̀gá ọlọ́kadà típà lọ̀gá oníkà tírélà lọ̀gá típà ọkọ̀ ojú irin lọ̀gá tírélà so Ọlọ́run lọ̀gá gbogbo wa. Having said that, society tá a wà ilé ayé tá a wà yìí Yorùbá ní ká dọ̀bálẹ̀ fáràrá kò pé tá a bá dìde ká mọ̀ ga jù lọ àkọ́kọ́ nìyẹn wọ́n tún wá ní bí aràrá ò bá ṣe bí wèrè àwọn ọmọdé rò wípé ẹgbẹ́ àwọn ni máa ń já kí wèrè bọ́lẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti sọ fún ẹni tá a bá jù lọ kó lè mọ̀ wípé a kì í jọ ṣe ẹgbẹ́. Having said that, now mo ń sọ̀rọ̀ nípa kí ni effect tí kinní ọ̀hún máa ní sí Aláàfin àti Ọ̀yọ́ a ti sọ sẹ́yìn
pé a kì í sọ pé kí ọmọdé ọmọ dẹ́tẹ̀ bó bá ti lè dánú gbógbé, a kì í sì sọ wípé kọ́mọdé ọmọ hu eyín gangan bí ọba ti rétí òkè fi bò ó. So gbogbo àrà tó bá wu kálukú ló lè dá láàyè rẹ̀ láàfin rẹ̀, ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ tí ò ṣeé dá ṣe. Béèyàn bá sì lóun ó dá ṣe, wọ́n máa ń pè wọ́n ní adẹ́tẹ̀ tó kọ́lé tiẹ̀ sọ́tọ̀ tàbí tó kọ́lé tiẹ̀ sínú igbó. Irú ẹni bẹ́ẹ̀ wọ́n máa ń yà wọ́n sọ́tọ̀ ni, wọn ò ní bá wọn dá sí nǹkan kan. Now tá bá wò dáadáa, Ọ̀yọ́ is a town, Ìbàdàn is a city. Ṣàṣà ní nǹkan tí Ìbàdàn ò ní lè dá ṣe láàyè ara wọn. Lóòótọ́ wọ́n ń béèrè fún Ìbàdàn state, ṣùgbọ́n kó tó di pé wọ́n lọ, ṣàṣà ní nǹkan tí wọn ò ní lè dá ṣe torí àwọn fúnra lára wọn níjọba ìbílẹ̀ 11. Ìbàdàn sì tún bá wọn ìlú Òkè Ògùn ṣe, wọ́n ń bá Bàràpá ṣe. Ó túmọ̀ sí wípé whatever tán bá fẹ́ ṣe, tán bá ti mú Ògbómọ̀ṣọ́ mọ́ra, tí wọ́n mú Ìbàràpá mọ́ra, tí wọ́n mú Òkè Ògùn mọ́ra, wọ́n succeed. Kò sí ní tí Ọ̀yọ́ nìkan lè dá ṣe without the help of Ìbàdàn, without the help of Ògbómọ̀ṣọ́, without the help of Òkè Ògùn and Ìbàràpá. Tí ẹ ti rí pọ́ yà lọ́tọ̀ọ̀tọ̀. And again, tẹ́ bá wò láti ìgbà tí wọ́n ti launch Ọ̀yọ́ State Traditional Council yìí, Traditional Council and Chiefs, tẹ́ rí pé Aláàfin ò tí attend. Now Ọ̀yọ́ ní ò gbọ́dọ̀ attend torí pé wọ́n nígbàgbọ́ wípé ìtàn adìẹ ipò Aláàfin kì í ṣe pínpín. Àwa dẹ̀ sọ fún wọn wípé ọmọjá ti kó níye tọ́wà, ejò ti kú ọkùn bí tàná, pé ayé ti lajú, gbogbo àwọn kọ̀máǹdì ìgbà yẹn ò wọ́ọ̀kì mọ́. Kájọ kọ́mọ lùpọ̀ bọ́, kájọ great papọ̀, kájọ dàgbàsókè papọ̀, kájọ develop papọ̀, kájọ progress papọ̀ nígbésí ayé tó wà nísìn. Ṣùgbọ́n Ọ̀yọ́ ní kò rí bẹ́ẹ̀, wọ́n ní kàkà bẹ́ẹ̀ kí ọba àwọn ọmọ lọ sí ìpàdé lọ́balọ́ba. Ẹ jẹ́ kí n sáré sọ effect tó máa ní sí wọn. Àkọ́kọ́ ni wípé number 1, Ọ̀yọ́ nìkan ni ọmọ dálé ayé ara wọn ṣe. So now ńgbà tí Ọ̀yọ́ ọba lọ sípàdé, tálàfin ò lọ sípàdé lọ́balọ́ba báyìí, ńgbà tí Adéwọ̀lú Rashidi Ládọjà tó jẹ́ alága ìgbìmọ̀, bàbá ó lọ ọdún 2, lẹ́yìn ọdún 2 tí wọ́n Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó lọ ọdún 2 ní ó tó wá kan Aláàfin. Now tell me, Aláàfin ò lọ ní gbogbo ọdún 2 tí Ládọjà ó fi ṣèjọba, Aláàfin ò lọ ní gbogbo ọdún 2 tí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó fi ṣèjọba, ó di 4 àbí? Sáláàfin ó wá jẹ alága ìgbìmọ̀, ẹ wá mọ expect Ṣọ̀ún níbẹ̀, àbẹ́ mọ expect Olúbàdàn ńbẹ̀, àbẹ́ mọ expect àwọn tó jẹ́ loyalist tiwọn náà ńbẹ̀. Àwọn náà dẹyẹ sí ni, wọ́n yọ̀ǹda ẹ̀ pé kó náà mọ dá sí pẹ̀lú àwọn olólùfẹ́ rẹ̀. Nígbà tí ìjọba bá sì tún kúrò lọ́dọ̀ rẹ̀, wọ́n tún mọ bá pàdé ìgbìmọ̀ lọ́balọ́ba lọ. Now ọ̀pọ̀ lẹ́sù fi yagi lóko, bí wọ́n bá pọ̀ tán fira wọn ṣọ̀kan, tí wọ́n jọ tọ̀pọ̀ tó lè hó, tí wọ́n jẹ́ kírú láwọn panupọ̀ sọ́nà kan, wọ́n ó lè dìpọ̀ láti gba nǹkan kan láti gba nǹkan kan gbòógì sípínlẹ̀ Ọ̀yọ́. Tẹ́ bá rí ńgbà tí wọ́n lọ sọ́dọ̀ gómìnà, ńgbà tí wọ́n lọ sọ́dọ̀ ààrẹ lánàá, the way bí wọ́n ṣe pọ̀ lọ, ó mú iye àtàpọ́nlé wá. President Ìfẹ̀rín kò wọ́n lọ́nà, ó gbà wọ́n tọwọ́ tẹsẹ̀. Kárìn pọ̀ yíyẹni, kárìn àpọ̀ yíyẹni. So kí wọ́n bá lọ bẹ̀ gangan, bàbá wa Adéwọ̀lú Ládọjà wọ́n sọ̀rọ̀ ń táwọn lọ ṣe ń tó gbé àwọn lọ. So ẹ jẹ́ sáré wo. Why we visited Tinubu, Baba Ládọjà Rashidi Ládọjà has explained the rationale behind the visit of traditional rulers in Oyo State to President Bola Tinubu. The Olubadan made this known in a statement signed by his media aide, Chief Adeola Oloko. The statement was made available to àwọn oníròyìn. Now, Olubadan and other prominent traditional rulers in Oyo State visited Tinubu on Thursday. Anana wọn lọ. Alright, the traditional rulers in attendance, apart from the Olubadan, were the Olúgbọ̀n of Orílẹ̀ Ẹ̀gbọ́n. Bàbá lẹ̀ bẹ́bẹ́bẹ́ mọ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ọba Francis Alao, the Asẹ́yìn of Ìsẹ́yìn, wọn ò gbẹ́yìn wọn lọ. Ọba Sefiu Oyèbọ́lá, the Balógun of Ìbàdàn land. Ọba Tajudeen Ajíbọ́lá and the Òsì Olúbàdàn, Ọba Abíọ́dún Kọ́ládàísí, wọ́n jọ lọ ni. Other monarchs at the meeting were the Alájàwọ̀ of Àjáàwá, Ọba Adéyẹyè Oyètúnjí,
the Ààrẹ Àgọ́ of Ògbómọ̀ṣọ́, High Chief S. Ọ̀tọ̀lórin, who represented the Song Ògbómọ̀ṣọ́ and the Onígbẹ́tì of Ìgbẹ́tì, Ọba Abíóyè Bashiru Ọlálékan. Tẹ́ bá wò dáadáa, ẹ rí wípé àwọn ọba tí wọ́n nífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Olúbàdàn wọ́n pọ̀ gan. Kennedy, Olúbàdàn ti dàgbà, Olúbàdàn ti ní achievement tó pọ̀, Olúbàdàn ti ó ti ṣe nǹkan tó pọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, but still bàbá yìí tún rẹra wọ́n lẹ̀ láti bá everybody ṣe, because anybody tó bá wà lókè táwọn èèyàn kan sì wà ńlẹ̀, kó o tó lè bá wọn ṣe, kó o tó lè kó pẹ̀lú wọn, you need to come down to their level. So ẹni tó bá wà nílẹ̀ ló difficult fún láti go up to the level of àwọn tó wà ní higher places. Ló fi jẹ́ pé bàbá ra àwọn èèyàn tó jù wá lọ tàbí tí wọ́n wà nípò gíga tàbí tí wọ́n wà nípò ńlá, a mọ̀ sọ pé ẹ̀ wẹ́ torí ipò tí wọ́n wà ní wọ́n fi ń rẹ́ wá jẹ ni. Ìwọ náà gbàdúrà kó o jẹ́ èèyàn ńlá. Stop accusing anybody tó bá ti rí ṣe lẹ́gbẹ̀ẹ́ lé yín. Gbogbo àwọn tó bá ti rí ṣe lẹ́gbẹ̀ẹ́ lé yín ni wọ́n máa ń fojú ológun owó wò, because o nígbàgbọ́ pé èèyàn lè ṣiṣẹ́ owó ẹ̀ kọ́ dẹ̀ sórí eré ń bẹ̀. Majority àwọn èèyàn tí wọ́n là tán lu lẹ́gbẹ̀ẹ́ yín sílẹ̀ máa ń yín mú sí wọn. Tẹ́ mọ̀ pé ẹni ẹlẹ́ni ó ti dọ́gbọ́n sí, ẹlẹ́yọ kan ló gbé, òun méjì ló gbé, irọ́ gbàdógóje rọ̀ wájà. So bàbá Adéwọ̀lú Ládọjà already láti come down to the level of everybody. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Ọọ̀ni ti Ilé Ifẹ̀. N ti máa ń wú ọ̀pọ̀lọpọ̀ wa lórí nu ńgbà tá a bá rọ̀ ni tí ń yára mọ́ èèyàn tí ń bá àwọn èèyàn ṣe pẹ̀lú position yẹn. So now Ládọjà in the statement signed by Oloko noted that he and the other traditional rulers visited Tinubu to thank him for the release of the abducted students and teachers in the state. Mo sọ lẹ́ẹ̀kan pé ó wà lára tó gbé wọn lọ. Ládọjà, who also doubles as chairman of the Oyo State Council of Obas and Chiefs, explained that the visit to Tinubu was also aimed at appreciating the efforts of his administration in tackling the deplorable condition of federal roads linking Ibadan in particular and Oyo State in general with neighboring states. Well, àkàndọ̀rà Awikonko, bẹ́ẹ̀ bá rí èèyàn kan lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí tó bá sọ fún pé kí ni Tinubu ń ṣe, ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ń bo ló kó ojú ẹ̀ sí, só ń fojú ẹ̀ ríran ṣá, sọ́pọ̀ tẹ̀tì ṣé ìsọlọ́tẹ̀, because lára àwọn ẹgbẹ́ alátakò, lára àwọn ọlọ́tẹ̀, lára àwọn ọ̀tá Tinubu kò ṣe nǹkan kan, ṣùgbọ́n lójú àwọn èèyàn tí wọ́n mọ̀ wípé tán mọ in tó take láti ṣiṣẹ́ nínú ìlú, wọ́n mọ̀ wípé Tinubu ń ṣe nǹkan, Tinubu ń ṣe nǹkan, ẹni tí ó mọ̀ kó forí sọlẹ̀, Bọ́lá ń ṣe nǹkan. Tẹ́ bá wo dáadáa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń ṣe ọ̀nà tó jẹ́ quality káàkiri. Ṣé Ìbàdàn sí Àkúrẹ́ la fẹ́ sọ, àbí Lagos Calabar, àbí Ondo sí Ọ̀rẹ́ tí ń lọ lọ́wọ́? Oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń ṣe lọ́wọ́ báyìí tó dẹ̀ jẹ́ quality ọ̀nà. Majority nǹkan ni Bọ́lá Ahmed Tinubu ti ṣe tí ó ṣẹlẹ̀ rí, tó túmọ̀ sí pé ó ní focus tó dáa. So now ẹ máa gbọ́ o, wọ́n ní the roads according to him including the Ìbàdàn Ìjẹ̀bú Òde road, wọ́n ti ń ṣe léyìn náà, the dualization of the Ògbómọ̀ṣọ́ Ìlọrin road and the Badagry Sokoto road through Ìbàràpá and Òkè Ògùn areas of Oyo State. Can you imagine that? Yàtọ̀ sí Lagos Calabar. So ó túmọ̀ sí pé Bọ́lá Ahmed Tinubu ńgbà tí ó bá fi ẹnu ọkọ̀ ètò ìṣèjọba gúnlẹ̀ lọ́dún 2031 yóò ti bá orílẹ̀-èdè Nàìjíríà débi tó lápẹẹrẹ. Bàbá tó fọwọ́ ara wa dá padà fáwọn tí ó tún fà wá sẹ́yìn padà, eléyìí ó dìgbà náà ná. Alright, he said the roads when completed will open up many towns and villages along the corridor. Yes, of course. Gbogbo àwọn ìlú tó wà lójú ọ̀nà gbogbo ibi táwọn títì gbà, bóyá Lagos Abẹ́òkúta express road ni o, àwọn ìlú tó wà àbí ẹnu mi àgò Lagos Calabar road, àwọn ìlú tó wà lọ́tún lósì ojú wọn máa hàn síta. Ilé tí wọ́n pè ní Badagry Sokoto road ó máa gbé ojú àwọn ìlú kan àti ìletò kan, yóò gbójú wọn síta, business tí wọn náà máa boom, ọrọ̀ ajé wọn máa rú gọ́gọ́ sí. So ẹjẹ́ àpọ̀ tẹ̀tí ká gbéfẹ́ lárugẹ. Ó ní okay,
Ladoja, in the statement made available to newsmen on Thursday night, said, and I quote, "The visit to Mr. President was also aimed at appreciating the effort of his administration in tackling the deplorable condition of federal roads, linking Ibadan in particular and Oyo State in general with neighboring states. On the recent release of abducted teachers and students in Oriri from captivity, Ladoja stated that even though they did not doubt the capacity of the Nigeria security operatives to deliver, there were fears over the possibility of the victims' recovery at some point. This is why we believe that the efforts of both President Bola Ahmed Tinubu and all stakeholders